Lovers all over the world. Ẹ ṣé gan o. I really appreciate yín so far. Welcome to Lekan Eto Speaks. Ẹ káàbọ̀ sí channel wa. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe sí channel yìí. Ẹ má gbàgbé láti bá wa máa likes àwọn videos wa. Ẹ dẹ̀ má gbàgbé láti máa bá wa comment. Nǹkan tí a fẹ́ discuss nípa fídíò tá a fẹ́ ṣe lénìí ni nípa àwa Africa, yes, especially we Nigerians, àgàgà wa ọmọ Yorùbá, nípa bí a ṣe máa ń gbé ẹ̀sìn, nípa ọwọ́ tá a fi máa mú religions. Àkọ́kọ́ náà, a lè fi ara wa wé àwọn òyìnbó because they are wise, wọ́n gbọ́n jù wá lọ. Yes, àwa Yorùbá, especially ní Nàìjíríà wa yìí, a máa ń gbé ẹ̀sìn lórí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ a gbọ́ Ọlọ́run gbọ́. Yes, ó lójú àwọn tán gbọ́ Ọlọ́run gbọ́ nínú wa. So àkọ́kọ́ náà, ọ̀tọ̀ ní Isese, ọ̀tọ̀ dẹ̀ ní personality. Isese yàtọ̀, personality yàtọ̀. Ọ̀tọ̀ ní religion, ọ̀tọ̀ ní personality. Personality wa ó wà very important sí wa because níbi tí a bá ti ń sọ pé à ń sọ̀rọ̀ ẹ̀sìn, a máa taba personality another person, which is supposed not to be like that. Tí kò yẹ kó rí bẹ́ẹ̀ at all. Yes, and then we have to respect elders. Àwọn tán jẹ́ olórí wa, a gbọ́dọ̀ máa respect wọn, a gbọ́dọ̀ máa fún wọn lọ́wọ́ tiwọn, a gbọ́dọ̀ máa ṣàpọ́nlé wọn because nínú Islam wọ́n ní wípé ká ṣàpọ́nlé àwọn tí wọ́n bá jẹ́ aṣíwájú wa, pé kí a tẹ̀lé ìlànà tán bá fún wa. Nínú Christianity náà wọ́n ní pé ká bọ̀wọ̀ fáwọn adarí, ká bọ̀wọ̀ fáwọn tán bá jẹ́ aṣíwájú wa. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ nínú ẹ̀sìn kẹta náà tí wọ́n ń pè ní ẹ̀sìn àbáláyé or Isese, bí a bá ṣe understand ẹ̀sìn, wọ́n ní pé ká bọ̀wọ̀ àwọn tán bá jẹ́ aṣíwájú wa náà, ká fi iyì fún wọn, ká buyì kún wọn. Ẹ̀sìn ò sọ wípé ká tàbùkù àwọn tán bá jẹ́ aṣíwájú wa. Bẹ́ẹ̀ ni, ẹ̀sìn ò sọ wípé ká tàbùkù wọn at all. And then culture is beautiful. Yes, culture is beautiful. Èdè, àṣà, ìṣe ó wuyì púpọ̀, ó wà very important nínú ìgbésí ayé ọmọ èèyàn. Yes, and then Yorùbá ló ní respect. Yes, Yorùbá is the owner of respect. Pé ká pọ́n àwọn èèyàn lé. Tẹ́ a bá wo ayé àtijọ́ wọ́n ṣe ń ṣe, tí ọmọ kékeré bá rí àgbàlagbà, á dọ̀bálẹ̀ fún, á pọ́nlé, á fún lọ́wọ́ tiẹ̀. But láyé òde ìsìn, nǹkan ò fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ nípa ọ̀rọ̀ pé à ń jà fẹ́sìn. Ẹnìkan ni babaláwo, ẹnìkan ni àlùfáà, ẹnìkan ni pastor, tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àtọ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. And then àwa Nàìjíríà, we have big problem. Mi mọ̀ tó kàn máa ń ṣe wá bẹ́yẹn. Bá a ṣe máa ń gbẹ́sìn lórí, kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ọ̀kan ni wá, we are one. Olúkálùkù ní right láti fọ̀ sí ibi tó bá wù. Olúkálùkù ní right láti ṣe ẹ̀sìn tó bá wù. Yes, freedom of movement wà. Freedom to belong to any religion. Freedom to practice any religion of your choice ó wà. Yes, mi wá mọ reason tí a fi máa sọ wípé àwọn kan ń ṣe báyìí, àwọn kan ń ṣe tán, àwọn kan ń ṣe tibí, wọn kì í sọ ọmọ ìyá wa, wọn kì í ṣe gbá, we are one. So olúkálùkù ni kó maintain níbi tó bá belong sí. Olúkálùkù ni kó check ìwà owó ẹ̀ wò. Olúkálùkù ni kó bẹ lọ́hùn ẹ̀, kó mọ̀ lọ́kàn ara ẹ̀ wípé ọkàn òun mọ̀ sí ọmọlàkejì, òun ò ṣe jàǹbá sọ́mọlàkejì. Nǹkan tó ń pè ní pé kéèyàn tọ́jú ìwà èèyàn nìyẹn. Because àwọn míì wọ́n á kàn jáde síta, wọ́n á máa condemn àwọn olórí ẹ̀sìn, in which nǹkan táwọn gan dẹ̀ ń ṣe ń kọ̀kọ̀ kò tọ̀nà. Àwọn míì á kàn dédé bọ́ sórí social media, wọ́n á máa bú àwọn àfáà, wọ́n á máa bú àwọn pastors, wọ́n á máa bú àwọn babaláwo. So olúkálùkù ó tọ́jú ìwà ẹ̀.
ìwà wa ló ṣe kókó sí wa, ìwà wa ló ṣe pàtàkì. Gbogbo nǹkan t'Ọlọ́run máa béèrè lọ́wọ́ wa nìyẹn lọ́jọ́ àgbéǹde, lọ́jọ́ ìdájọ́. Yes. And then I gbọ́dọ̀ take everything easy. Yes, I gbọ́dọ̀ take everything easy because níbi tá a ti take it easy ni wípé kéèyàn kàn dédé bọ́ sí social media kó kàn sọ pé lágbájá mò ń bá wí, tàmẹ̀dò mò ń bá wí, kẹ́nìyẹn dẹ̀ máa defame ẹ̀, kó máa bẹ nìyẹn lórúkọ jẹ́, which is deformation of character, tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. And then dignity ó ṣe kókó. Ṣé ẹni tó lọ sórí social media tó bú lénìí, tó bú lọ́la, tó bú lọ́tùnla, ẹnìyẹn náà ṣáà ní dignity ẹ̀, ó lórúkọ ẹ̀ láti protect, ó ní ìjọmọlúàbí ẹ̀ láti protect. Gbogbo nǹkan tó mú mi sọ eléyìí, ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin àwọn àáfà àti ọ̀gbẹ́ni kan tó ń pè ní Tani Olohun, kò yẹ kí ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ rárá àtọ̀. Bọ̀ wọ́n ní wípé téèyàn bá gún ẹṣin kẹ́sẹ́, àbí báwo náà ṣe máa ń sọ tó ṣe bí òwe o, téèyàn bá gún ẹṣin ní kẹ́sẹ́ á sọra jìgì. So mi ò rí àwọn àáfàá yẹn bú pẹ̀lú nǹkan tí bí wọ́n ṣe arrest Tani Olohun, because ó ti bú many leaders nínú Islam, and kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa fi sùúrù ṣe nǹkan. And then àwọn ẹni tó bá ń bú ọba ìlú, Ọlọ́run ọba tó dá gbogbo wa ni ló fi wọ́n jọba lé wa lórí. Wọ́n ṣe dá o, wọ́n ṣe dá o, ẹ jẹ́ ká máa wò wọ́n. Ọlọ́run ló ní déédé, Ọlọ́run ló ní ìdájọ́, Ọlọ́run ọba lolùdájọ́, Ọlọ́run ló lè béèrè gbogbo nǹkan tá a ṣe ní kọ̀kọ̀ àti tá a ṣe ní gbangba. Ọlọ́run ló láṣẹ àti béèrè lọ́wọ́ wa. So kò wá lẹ́tọ̀ọ́ ká kàn wá dédé bọ́ sí social media ká máa bú ọba ìlú, ká bú jòyè, ká bú olórí ẹ̀sìn. Kò tọ̀nà tó. Mo ń fi àsìkò yìí rọ àáfàá Tani Olohun, àbí babaláwo dẹ̀ ni wọ́n pè wọ́n ni. Tí Ọlọ́run bá ṣe nínú àánú ẹ̀, tí wọ́n bá síjú àánú wò wọ́n, wọ́n bá padà tú wọn sílẹ̀, kí wọ́n ṣe jẹ́jẹ́. Kò sẹ́ni tó fẹ́ mú wọn wípé wọ́n ti inú Islam bọ́ sínú ẹ̀sìn Isese, kò sẹ́ni tó mú wọn fún yẹn. Bọ̀ wípé kán wá máa tàbùkù àwọn olórí ẹ̀sìn kan tàbí kejì, kò fẹ́ tọ̀nà tó. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, torí wọ́n ní pé jẹ́jẹ́ láyé gbà. Bẹ́ẹ̀ ni, jẹ́jẹ́ láyé gbà. And then mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo wa, àwa tá a bá mọ̀ nípa ẹ̀sìn, ẹ mọ̀ kàn jẹ́ ká máa bọ́ sórí social media ká kàn máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn, because ẹ̀sìn religion ó jẹ́ nǹkan tó wà sensitive gan. Ẹni tí ò bá ti mọ̀ nípa ẹ̀sìn, má kàn jẹ́ ká máa bọ́ sórí social media ká kàn máa sọ. Kò ní tọ̀nà tó, because nínú sísọ pé à ń sọ̀rọ̀ ẹ̀sìn, à ń ṣe gbá, à ń ṣàwo, a lè gbìjà Ọlọ́run. Nǹkan tèmi mọ̀ nìyẹn. Ọlọ́run tó já ara ẹ̀ gbé, a lè gbìjà Ọlọ́run. So ibi tá a bá ti wá ń sọ wípé à ń sọ̀rọ̀ ẹ̀sìn, ẹni tí ò mọ̀ nípa ẹ̀sìn á tún máa ti ibẹ̀, á tún máa dá ẹ̀ṣẹ̀. Ènìyàn á tún máa ti ara bẹ̀, á tún máa dá ẹ̀ṣẹ̀, because ọ̀rọ̀ yìí ó ti cause many chaos online. Táwọn èèyàn ti ń ta síra wọn, táwọn èèyàn ti ń búra wọn. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ọ̀kan ní gbogbo wa, we are one. So ìwà èèyàn ló ṣe kókó. Tí wà èèyàn bá ti mọ́, so tó jẹ́lẹ́sìn mùsùlùmí, tó ń kírun bó ṣe yẹ kó kí, tó ń yọ sàká, tó ń gbàwẹ̀, gbogbo nǹkan tí Islam tó ní ká ṣe tá à ń ṣe, tó dẹ̀ tọ́jú wa ẹ̀, mo lérò pé mi ò rí nǹkan tó burú ńbẹ̀. Ìwọ tó dẹ̀ jẹ́ Kristẹni náà, bí Bible ṣe là kalẹ̀ pé kó o ṣe ṣẹ̀sìn, tó o ṣe bọ́lọ́run ṣe fún ẹ ṣe, mi lérò wípé ẹ̀ṣẹ̀ wà ńbẹ̀. And then ìwọ tó jẹ́ lẹ́sìn kẹta náà, ẹ̀sìn àbáláyé ni, bóyá babaláwo ló ń ṣe ni o, bóyá ọlọ́ṣun ni o, tó o ṣe bó o ṣe gbàgbọ́ wípé wọ́n ṣe ní kó o ṣe,
tó dẹ̀ bú olórí ẹ̀sìn kankan, mo believe wípé ìgbé ayé á rọ̀ gbogbo wa lọ́rùn. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, á rọ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ dẹ̀ bá wa subscribe. We love you all. Thanks for watching. Ẹ ṣé gan ni, a dúpẹ́ o.